ẹ jẹ́ ká jọ ṣe 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 gbogbo ọmọ Yorùbá o. ẹ jẹ́ ká jọ ṣe. ẹ jẹ́ ká jọ ṣe gbogbo ọmọ Yorùbá o. ẹ jẹ́ ká jọ ṣe. ẹgbẹ́ náà wá ẹgbẹ́ àtùpà wá mo pé tọmọdé tàgbà níbi ẹ̀yà wá wòran wá agbẹ́kíní ọ̀hún dé ẹ̀yà wá wòran alákìtàn cultural entertainment ló ṣàgbékalẹ̀ àyájọ́ àṣà ẹbí mi ọjọ́ wo ni ó wà yé náà gbogbo jẹ̀mọ́ mi ọjọ́ kẹfà nínú oṣù tá a wà yìí lọ́jọ́ sátidé tí ń bọ̀ náà ni gbogbo ọmọ Yorùbá pátápátá pátá gbogbo yín pátá ńlá pè é síbẹ̀ ní Calista Hall ní St Bernard Ọ̀yọ́ Aláàfin ló ti máa wáyé bá ń sọ fún gbogbo wọn àyájọ́ àṣà. náà ni mọ̀ náà ni o ohun tá a ní báyìí là náà ni o ọmọdé níná ní àpò aṣẹ́gìtà náà ní ìpògì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ àpawọ́ ọ̀pọ̀ kágbàṣà wà lárugẹ bó tó bá kọlà ó jẹ́ èèwọ̀ alákẹ́tọ́ ló ní fífún yín pé kẹ́ ẹ mọ̀ bọ̀ kẹjẹ́ àjọ wa gbàṣà wà lárugẹ tẹnitẹni tàkísà ń ta àtàn ó lóun ó máa fi àmì ẹ̀yẹ dáhùn èèyàn léèyàn lọ́lá o lọ́ba dọjọ́ náà o ó ní pé kẹ́ ẹ mọ̀ bọ̀ kẹ́ wá jájọ wá gbàṣà wà lárugẹ. ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ ká jọ ṣe gbogbo ọmọ Yorùbá o. ẹ jẹ́ àjọ ṣe ẹ jẹ́ àjọ ṣe gbogbo ọmọ Yorùbá o. ẹ jẹ́ àjọ.